Quite a robot listen about television Àdúràṣà Yorùbá TV ìgbà wáṣẹ̀ ọ̀nà ni àwa ní àgbàlá bàbá wa Sulyman Egbeji Ogbomoso ọ̀nà ni àwa kí ló yẹ ká wà ẹ rí i pé òun gbẹ́ ń lọ àwẹ̀ wà tí wọ́n gbẹ̀yìn tẹ́ máa ní láláì ẹ dẹ̀ rí i pé àwọn kan máa wà tó wí pé tí wọ́n ti ń lu jìbìtì tí wọ́n fi orúkọ wa tí wọ́n fi ń lò ṣùgbọ́n àdúgbò lọ́wọ́ Facebook pé ó ti ń gbégbèsè tí wọ́n ti ń blọ́ọ̀kù àwọn yẹn tí wọ́n ń blọ́ọ̀kù dànù yẹ ká wò kí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní ọjọ́ tí tòní ẹ bá mi dárúkọ yín kí lórúkọ yín ẹ sọ̀rọ̀ sókè Rokib kí nǹkan tó ṣe yín gangan kí ló ṣe yín tí ẹ fi wá sí ọ̀dọ̀ bàbá wa Sulyman Egbeji Ogbomoso mo ń bọ̀ ọ̀dà ẹ ká lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n wọn ẹ bá mi dárúkọ yín fún ọgbọ̀n ìjà tó wò yìí. Orúkọ mi ni Oyèdè Sheriff. Níwájú Ọlọ́run àtẹ̀yàn ṣé Muslim ní àbí Christian? Muslim ẹ ń gbàwẹ̀ ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ yìí sẹ́yìn pé à ń gbàwẹ̀ lọ́wọ́ èdè gbọ́dọ̀ parọ́ ẹ má parọ́ o bó bá ṣe rí ṣé kìí ṣe wípé Alhaji Sulyman Egbeji wọ́n fún yín lówó pé kẹ́ wá sọ nǹkan tẹ́ fẹ́ sọ yìí ẹ pé wàláì pé wọ́n fún yín lówó wọn ò fún yín lówó kankan ọmọ tí ẹ máa bọ̀ bí tí ẹ wá jókòó bí brọ́dà yìí tí báwo ẹ súnmọ́ wọn báwo lẹni yìí ṣe jẹ́ sí yín àbúrò yín ni àbí kí ni nǹkan tó ṣe tẹ́ ẹ fi gbé wá sí ọ̀dọ̀ Alhaji Sulyman Egbeji? Kidney problem ni nǹkan tó ṣe báwo lẹ ṣe mọ̀ pé ó ní kidney problem? a lọ sí hospital so we spent almost 5 days there. 5 days. So wọ́n sàn fún ní drip continuously wọ́n sọ nípa pàtó tó ń ṣe kíní sì tún ọmọ àrí pé bóyá changes so èmi sì ti mọ bàbá tẹ́lẹ̀ máa wò pé bí kíní ṣe ń lọ yìí kí a fi tó àwọn àgbà létí so mo ṣe wá náà wá ní kí n mú wá so látìgbà tí mo ti wá mú wá náà ní sọ pé kí o báyìí ọ̀rọ̀ bá ti rí bá kì í ṣe ọ̀rọ̀ hospital mọ́ pé o ní bí àwọn bàbá wa bó ṣe ń ṣe ṣùgbọ́n bá a tó mú débi bíi báwo ló ṣe máa ṣe ṣé ó máa jókòó nàbó máa lọ́nu mọ́lẹ̀ àbí báwo ló ṣe máa ṣe ẹ́. kò tó di gbàtà kọ́kọ́ débi. inú mi gbádùn o gbádùn náà ìdí mi báyìí gbádùn ó ń ro mí gidigidi. ó ń ro ẹ́ gidi ṣùgbọ́n ní ìsìn báwo ló ṣe wá sí ẹ́. ó ti wà nọ́mà ọjọ́ mélòó ló fi wà nọ́mà ọjọ́ mélòó kí ni wọ́n fún ẹ sí àwọn àgbo tán fún ọjọ́ mélòó náà fi fún ẹ tí ara ẹ fi yá. kì í sọ oríṣi kan náà fún mi yóò ti tó bóyá bíi 3 weeks tí mo ti ń lo àgbo yẹn. tó ti ń lo àgbo 3 weeks tó ti ń lo àgbo yẹn ó dẹ̀ bẹ́ẹ̀ lára mu ṣé ara ẹ dẹ̀ ti yá. èmi ti wá fún kọ́pìlì lónìí pé ó ní ìjókòó náà la wá fún lónìí. ẹ wá fún bí àṣà àwọn olóyìnbó ẹ wá fún check up wípé ibi tó bá tún kù sí kan bá yín wò ṣùgbọ́n ṣé lóòótọ́ ṣé kì í ṣe wípé wọ́n fún yín lówó pé kẹ́ fi sọ nǹkan tẹ́ sọ yìí. àmọ́ pé wà bí gàtí fẹ́ mọ́ lọ náà sọ wípé àwọn kan ń bọ̀. ìwọ ní kò sọ tó ń ṣe. ṣé kì í ṣe pé wọ́n fún yín lówó wípé kẹ́ sọ yìí wọn ò fún yín lówó kankan ṣùgbọ́n ẹ̀yin náà lè sọ wípé nǹkan tí bàbá wa Sulyman Egbeji Ogbomoso nǹkan tí wọ́n fún yín ó ṣiṣẹ́ dáadáa ó ṣiṣẹ́ kidney problem àbí bẹ́ẹ̀ kọ́ lè sọ ni tó ń disturb ẹ̀ nínú inú ni gbogbo ṣùgbọ́n ní ìsìnkílẹ̀ yìí wà lè sọ nípa Alhaji Sulyman Egbeji Ogbomoso. mo fẹ́ sọ pé bóyá ni àwọn ni wọ́n jẹ́ bíi life saver because a ti wà ní verge pé bóyá ó lè jẹ́ pé ní tí kìíní máa já sí because àwa lọ́sípítù àwa gangan rí i pé
a lot of people náà rù jáde nínú hospital yẹn lójoojúmọ́ rí kí wọ́n ka pé ẹni tó wà hílì ní tó gbé jáde ìyẹn gangan ló ń bà wá lẹ́rù pé bó ni kíní ìṣe máa jẹ́ even ń bẹ nínú ẹnìkan tó sọ fún wa pé ẹni tó ṣe yìí o tó kú láàárọ̀ yìí o tó ń ṣe ẹni báyìí ìní ló ṣe òun náà o bà wá lẹ́rù tá a fi kúrò ní tẹ́ ẹ fi kúrò láti bẹ̀rẹ̀ ìtọ́jú fún ìyẹn gan rí i pé torí gbogbo ìgbà gangan lèmi gangan máa ṣe normal check up pé alpha bó ló ṣe ń fi bó ni everything because wọ́n sọ pé bí wọ́n ṣe ń lọ kí n máa jẹ́ káwọn bó ni so ti lè kírun ìjọ tó lóun ò lè kírun ìgbà tó padà yá olóhùn tí ń kírun bó ni tí ìwọ gangan lè ṣe bẹ́ẹ̀ so lè ṣe bẹ́ẹ̀ àti ìgbà yẹn gangan pé ká sọ nípa pé èmi kíkọ́ ní nǹkan mú normal pé question tèmi gangan bí béèrè lọ́wọ́ rẹ̀ pé yàtọ̀ ti ẹ lè fò sókè báyìí ó yẹ fò sókè ká rí ẹ fò sókè ká fi lè rí pé ara yín ti yá ẹ fò sókè ó yẹ ṣe báyìí ẹ lè ṣe báyìí ẹ lè bẹ̀rẹ̀ sí ẹ ti ń kírun ó yẹ bẹ̀rẹ̀ ká wò ẹ bẹ̀rẹ̀ ara yín ti yá lóòótọ́ ara yín ti yá àti yá sáà ṣé kì í ṣe wípé bàbá wa Sulyman Egbeji Ogbomoso ṣé kì í ṣe pé wọ́n fún yín ní owó ṣé lóòótọ́ torí oríṣiríṣi àwọn èèyàn ló ti wà táwọn pé tá a lọ bì kan tá a ní ó yá gbà ó yá sọ nǹkan báyìí ẹ wá fún irú òdìgẹ ẹkú mọ̀ pé mo ń bọ̀ mi bí ṣùgbọ́n ṣé ńgbà tí wọ́n tọ́jú rẹ̀ ṣé wọ́n ṣẹbọ kan ni àbí kí ni àwọn kan tẹ́yìn rò pé wọ́n kàn lò tó gan. normal herbs èèyàn máa ń lò nítorí ti àwọn alẹ́ Yorùbá ni. ewé àti egbò ọ̀dà no wàhálà ọ̀dà àmọ̀ràn wo lẹ fẹ́ gba gbogbo àwọn ọmọ Nàìjíríà tí òun ò àmọ̀ràn wo lẹ fẹ́ gbà ṣé bàbá wa Sulyman Egbeji ṣé olóòótọ́ ni wọ́n ní àbúrò èèyàn wo ni wọ́n jẹ́. mo ti ń rìn nípa bóyá kéèyàn ó pàdé èèyàn nípa ká lo ewé àti egbò títí wọ́n tún wá ó yàtọ̀ pẹ̀lú òótọ́ pẹ̀lú gbogbo tí mo sì ń tó pé mi àti wọn tá a bá jọ ń sọ̀rọ̀ mo rí i pé ẹni yìí àkàndá èèyàn ni wọn ó dà ẹ ṣe ọ̀rọ̀ rẹ̀ láti gbọ́ yẹn ẹ rí i pé àgbàlá bá wa Sulyman Egbeji òun náà ni a wà ẹ ti rí báyìí àti rí nǹkan tó ẹ rí i pé àá ṣe gbogbo nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n torí ẹ̀yin èèyàn kẹ́fì lè rí i wípé òótọ́ ni ẹ rí i pé kidney problem òun ni ẹnìyẹn sọ wípé ó ń ṣe àbúrò òun ó dẹ̀ ṣe kí ni ó dẹ̀ kúrò ńbẹ̀ irú wọn tí irú àìsàn báyìí náà tó bá ń ṣe mọ́ rò ó lọ́nà kan pé bàbá wa Alhaji Sulyman Egbeji Ogbomoso pé wọ́n sí orí nọ́mbà wọn ẹ rí i pé ibi tí bàbá wà gan àwẹ̀ tí mú bàbá a máa ń gbàwẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n ẹ pè wọ́n máa dà yín lóhùn.